wá ń sunkún fáwọn ará Ọ̀ṣun state. I was preparing for those in Osun State. Pẹ̀lú obìnrin olórí burúkú kan báyìí tó lọ ń gba ráìsì tó ń pín. With one man that was distributing rice. Obìnrin yẹn àwọn ọmọ ẹ̀ máa gbàdúrà kan tó lè rógolo láyé. Ẹ̀mí mímọ́. Àti gbogbo ẹ̀yin olóṣèlú wa tẹ́ fẹ́ sọ kádàrá wa sínú ráìsì. And you politicians that want to turn our destiny to rice. It's a disgrace to the nation. Ohun ìtìjú ni fún orílẹ̀-èdè. Irú obìnrin yẹn yẹ kó ti wà látìmọ́lé láti jẹta. Such a man supposed to have been locked up. Ní orílẹ̀-èdè tó bá ní tìjú. In a nation that has shame o. That you brought rice to the social media. O wa gbé rẹ̀ sí wá sí gbangba and you are wálé giving à. to people wọ́n sọ fún ọ pé ráìsì lẹ́gbàá yóò tẹ́ ẹ̀ bá ti dìbò fún wa àmọ́ yóò ní soríire ó tiẹ̀ farẹ́ gégùn ọmọ wọn ló tún fi ń gégùn torí ráìsì kóńgò méjì. Ẹ̀mí mímọ́. This is where we find ourselves. Ibi abára wa dé rèé o. Ibi táyì kan ti lọ forí gbéègùn wá fún ọmọ yín nìyẹn. That's just when you carry cash to níbi your tẹ̀ ti children. ń gba indomie olóṣèlú kiri. Collecting gifts from politicians. Ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ pé ń bá máa fóúnjẹ bẹ̀yìn ká lè dìbò fún kò ní tí ó ṣe fún yín mọ́. Anyone that will bribe you for your vote has nothing else to offer. Ẹnikẹ́ni tó bá ti lè fún ẹ ní nǹkan pé kó o fi ṣe tóun tó jẹ́ pé ó rà ẹ ní. They bribe you, they bought you. Definitely business yín ti parí. Then your business is true. Ẹni bá ní nǹkan gidi tó fẹ́ ṣe fún ẹ. Anyone that has good A things to sọ offer, fún ẹ they pé will tell you. ẹgbọ́n tí mo sọ Hear me. tó bá tẹ̀yìn lọ́rùn If you like what I ẹ say, tẹ̀lé mi. follow Mi me. ò ní láti ra I ẹ. don't need to buy you. What nonsense? Which country is this? Why did we find ourselves here? Bó la ṣe bára wa ń bí kí ló gbé wa débi gan? What a shameless and unintegrated country. Kò sí integrity kankan. Wọ́n ní ẹ̀yin ò gbóúnjẹ fún mi ẹ̀ ní wọlé. Ẹ̀yin ló gbóúnjẹ fún mi ẹ̀yin lẹ máa wọlé. What a crazy woman. Àwa ń bínú à ń ṣépè fún ẹ lọ́wọ́. Ó máa ní problem. Because ẹ lè tọ́ọ̀nù orí àwọn òbí wa sí wèrè. If you have issue with anybody, it is politics. Èyí jẹ èyí ò jẹ ló ń jẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́ wòlíì mélòó la pray fún ní olóṣèlú tó padà wò wá lẹ́yìn. Ṣé yẹn ní ká máa padà pray fẹ́ lómi? Why you carry it on your head pé torí pé o ṣẹ́ fáwọn kan ó dẹ̀ wá sọ gbogbo ó sọ orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba wa ọ̀run ń bínú o. Heaven is angry. Ọ̀run ń bínú o. Heaven is tó bá angry. yẹ pé lè ilẹ̀ fẹ́ bá ṣe openly ẹ̀yin tó dẹ̀ ń dárúkọ ẹ̀ lè wọ́ọ̀nù ẹ̀ pé kó stop ẹ̀ kó má ba integrity yín jẹ́ àtọmọlúàbí yín abẹ́mọ̀ pé nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ pè mọ́ yàn. Bẹ́ẹ̀ni. Imagine kí n mọ fáwọn èèyàn lówó pé ẹ lọ mọ máwọn èèyàn wá lé wọn kán wá máa wá ṣọ́ọ̀ṣì. Kẹ́nìkan wá gbé síta gbé gbàgbà authority ló fún wa lówó ṣọ́ọ̀ṣì ẹ̀ là ń lọ o. You will definitely know that I'm not called by God. Ẹ̀dùn ọ̀kọ́ láwọn ò pè mí nìyẹn. Ẹ̀gbọ́n n tó ń forúkọ yín ṣe yẹn ọ̀dà o. Ẹ̀gbọ́n mi dẹ̀ ni bùrọ̀dá yẹn ló jẹ́ mọ́ tí mo lè sọ sí. Àjọ̀dàgbà ní kiri ni. Tẹ̀wọ́ ẹ̀ méjèèjì báyìí. That's why I don't know what to say. You may have good ambition but associated with bad people. O lè ní ìpinnu tó dáa kọjá àwọn èèyàn kéèyàn ló kó mọ́ra. It's a shame to the nation. Ohun ìtìjú ní fún èdè orílẹ̀-èdè. Pé openly Nítorí ẹ̀ ń fáwọn èèyàn ráìsì kan lè dìbò fún you are yín. giving them rights for Kò votes. dẹ̀ tún sọ jáde. And you can even say it out. Ṣé tẹ bá dẹ̀ wọlé ẹ máa tún máa fún ọ ní ráìsì yẹn lọ ṣá? After you are elected, will you continue giving them rights? Bí dẹ̀ bá fún ọ ní ráìsì yìí lọ every week a máa mú nǹkan lẹ̀ o. Tẹ bá ti lè wọlé gbogbo àtẹ fún ráìsì torí ìbò yẹn ẹ máa fún ọ ní ráìsì yẹn lọ. Bẹ́ẹ̀ni. Kákúkú mọ̀ pé lẹ́yìn ni wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ tí ẹ ṣe lù. Àtẹ̀yìn abiyamọ aláìlójútì. Aláìlójútì ẹ̀dẹ̀ pọ̀ ń bí ẹ̀yin lẹ́ ń ba kọ́ńtì yìí jẹ́. And you shameless parents that are just collecting it from them. Ẹ̀yin ni
You are the ones corrupting the country. ẹ̀yin lẹ jókòó yìí pápá ẹ̀yin obìnrin. Especially women. ara àwọn ọkùnrin aláìnírònú náà ń bẹ o. ráìsì dẹ̀líkà méjì. You sell your conscience for 2 delica of rice. irú àwọn tó lọ gba ráìsì yẹn tó bá tún rẹ́lómi tó ń pínwó lọ́la wọn á tún fún wọn Wọ́n á lówó. tún lọ gbà á bẹ́ẹ̀ ni. tó bá tún dọjọ́ ìbò tó kù díẹ̀ kan dìbò fún bí tán ti gba ráìsì tán bá nìkan gbowó mi wọn á gbowó wọn á tún lọ tẹ̀ka síbòmí. èpè yẹn dẹ̀ ń dúró dà wọ́n mọ́ wọn. And the curse is already waiting for their children. àwọn ọmọ ti jẹ ráìsì tán orí burúkú ń dúró níwájú. Ẹ̀mí mímọ́. wòlíì lọ́dẹ̀ jẹ́ pé ráìsì ìyá báàgì ńlá kan àmọ́ kò tó kan sépèlé wọn lórí. àbí tẹ́ bá tẹ̀ fún ọ ní 1 million àmọ́ pé bẹ́ẹ̀ bá gbé wọn sépè. àtìkásẹ̀ ìjọba ní mímọ́ ẹni tó lóore jẹ ọlọ́lá àwọn ọ̀gá bàbá wa níwájú àdúgbò àmọ̀ fàṣíkò kí mímì náà pọ̀ ní sọlọ́gbà ìbádà ọlọ́gbà ìbádà ọ̀làláwọ́lá ìyá wa alájà wa Gbóyèga Oyètọ́lá ìyá wa alájà wa Kìfáyàtù Oyètọ́lá àwọn ni wọ́n kó ráìsì yìí kalẹ̀ olóṣèlú wọn láìpẹ́ kìnnìkan iná wọn dáa ntí tẹ̀tẹ̀ jẹ́yàn máa gbádùn àwọn olóṣèlú tó ṣe pé nǹkan kékeré wọn fi jẹ́yàn wò ṣe dáadáa tó bá ṣe dáadáa nǹkan ńlá náà ń bọ̀ tí wọ́n tún fi jẹ́yàn wò mọ́ jàǹbá wọn. àwọn tí wọ́n di tí wọn ò gbórúkọ wọn mọ́ tó ṣe pé láti ọdún mọ́dún ni wọ́n ti ń ṣòṣèlú bọ̀ etí ò jẹ́ wọn búrò wọn mọ́ nú ayé ni pé wọ́n ń dọwọ́ rú bí àbá ti ń dọwọ́ rú kò dáa bí àbá ti fi nǹkan rán yàn sí yàn kọ́dọ̀ tó fi tọwọ́ ara rẹ̀ tó ayé wa òfin dàrú àwọn wọn ní kí n fún un ní ráìsì ẹyọ kọ̀ọ̀kan wọ́n ní kí n fún yín àwọn náà ń rí mi báyìí àwọn méjì ní fún yín ẹgbà ó yẹ máa bọ́ mi lọ́kọ̀. kálí yín dànù kálí yín. ẹ má dá lórí sí i. kálí lọ ẹ má pa eré ìlà ìwó ní eré ìlà ìwó ní ẹ má gba eré ìlà ìwó ní. sẹ́rí wà lẹ́yìn ìwọ obìnrin ló fẹ́ gbádùn mi. ìjọ sọ̀rọ̀ ìfẹ́ tó sọ̀rọ̀ fún ìjọ. àdìbò fún mùnìwùdí náà yẹ bá mi tí o orí wọn fún ẹgbẹ́ ọmọ rẹ òní rédíò ayé jẹ láì àṣẹ tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún ọmọ rẹ òní sórí orí o. lóde ẹ bọ̀ sí ẹ̀ fún láìkì rẹ̀ àwọn alásàlá tí wọ́n ti bàjẹ́ jù ọmọ àbájọ́ òsè kúrò ní ìṣe pàmílẹ́kọ̀ fún wọn láìkì rẹ̀ wọ́n mọ̀ sẹ́wọ̀n nígbà tó ṣe wípé ní wọ́n jẹ́ láti jọ wọ́n ti lé ní ayé lẹ́yìn pé ní mo pé nǹkan mo ti ẹ̀ pé nǹkan owó wà á kárí rí. ẹ̀dìbò fún mọ́ni erúdi ní òye bá mi jí o ajá wa Kìfáyàtù Oyètọ́lá àwọn ni wọ́n gbé fún yín o wọ́n ní ẹ̀dìbò fún mọ́ni erúdi ní o ọmọ yín o wọ́n ní ẹ̀dìbò ìyá wa gbé kalẹ̀ èmi náà fi tèmi kún o. ẹ̀mọ̀ yẹn tí ó gbàgbọ́ rẹ̀ tí ó mọ́nà yàrá kí ni mo fẹ́ fi ṣe lọ́bẹ̀ ọlátọ́lọ́ ṣe fún mi tí ó tún yọ ọbẹ̀ jẹ àbítọ́lọ́ bá ti tọ́ náà wọ́n yẹ ìjẹ́ lọ. ẹ bù mọ́ bẹ́ẹ̀. ẹ máa lékún ní owó ní ọlá ní àlàáfíà ra nígbà tó bá lé ọ̀rọ̀. ẹnu olóyún tẹ́lẹ̀ ká gba méjì láti bàtẹ́lẹ̀ òun ti ń ṣe náà kò kàn kò kàn náà.
À ń lọ rálì lọ́la o. À ń lọ rálì lọ́la o. Nílé sílé nílé sílé. Nílé sílé o. Wọ́n ti débi látago méje. Ní Adépìdì lọ gbégbá rẹ ní ilé àdọ́dé ni o. Kẹ́nẹ̀ tẹ ìmúlẹ́dà tó wà ní. Ìyẹn lọ gbégbá. Ṣé tó tàbí ìwé èèyàn? Ọmọ wọn náà ni. Èṣù ìdàpọ̀ bá kẹta. Mọ́kànlá. Àwọn onílù àlùkò àwọn méjì ni o. Àwọn mọ̀mọ́ mi náà kí wọ́n ti parí. Aláàjì Kazeem èyí ọkọ nìkan o. Bájí lónìí kí wọ́n tún kọ́ńjẹ fáwọn èèyàn mi o ẹ̀yìn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìsọ ìgbẹ́ ní èèyàn dáadáa ni Oyèbámijí ṣe ti rí báyìí. Wọ́n ní kí n gbé fáwọn èèyàn ṣe ti rí oúnjẹ ìwọ̀n rèé. Ní ẹ tún gbẹ́dẹ́ yìí gbogbo Ọ̀ṣun. Ẹ̀tẹ̀bọ̀ fún Mùnírùdíìnì Oyèbámijí aṣíwájú òun ní ọ̀bọ̀ wa yóò tọ́jú wa tọmọtọmọ ní ọ̀tọ́jú wa ẹ̀rí báyìí ẹ̀kú mọ́tò ó yẹ má bá ń kó nulẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn ní oúnjẹ tó ti dé o ẹ máa gbowó ẹ máa gbóúnjẹ ọkọ rẹ náà tún ti fún mi ní ọkọ rẹ ti fún mi ní owó ó ti bá ń sẹ́ndì owó àwọn ní nǹkan ṣe ẹ̀ẹ́dẹ̀ ní wọlé dẹ́sí ẹ̀ níbi ìlọ ẹ̀ ó lè wọ́n gbà màálù kí ọ̀sẹ̀ rú èyí fún mi mẹ́sàn-án bára mọ́ọ̀rẹ́ jẹ mẹ́sàn-án bára mọ́ọ̀rẹ́ jẹ gbogbo Ọ̀ṣun ẹ̀ gbọ́dọ̀ tẹ̀bọ̀ fún Jackson ẹ̀ gbọ́dọ̀ tẹ̀bọ̀ fún ó jẹ ní ẹtú kọ́dé ìyàwó rẹ̀ ìyàwó Mùnírùdíìnì Oyèbámijí Alájà Sekinat òní ẹni tó ní ẹni kò jẹ fún mi ó rẹ mọ́tò tí a fi wá gbé wá rè sábà ní tàwọn àwọn ẹdẹ ni wọ́n kó gbogbo Ọ̀ṣun owó Ọ̀ṣun wọn kò lẹ́ẹ̀dẹ́ ọmọ Adélèké olè ayé ẹ̀yàn mi ọjà ti dé ọjà ti dé wọ́n ti rú jẹ dé ẹ̀yìn kan olè ọmọ Adélèké olè ẹ̀mí wọlé ọmọ Adélèké ẹ̀mí wọlé ẹsẹ̀ sẹ́nu gbogbo ẹ̀yẹ ẹ̀yàn mi oúnjẹ ti dé bàbá mi Mùnírùdíìnì Oyèbámijí aṣíwájú kọ́mí gọ́fúrọ̀ wọ́n sẹ́ẹ̀dì owó fún mi lánàá bẹ́ẹ̀ bá ti ń gba rẹ́ẹ̀sì náà ní mọ̀ fún ìlówó sí i káwọn ọmọ yóò jẹun àjẹyó ẹ tẹ̀bọ̀ fún Mùnírùdíìnì Oyèbámijí aṣíwájú kọ́mí gọ́fúrọ̀ àwọn tí yóò ṣe wípé ní ìbò bí ẹ ti ṣe wọlé Ẹdẹ ni wọ́n ti lọ àwọn ẹ̀yẹ́dẹ́ ni wọ́n ti lọ sẹ́yìn obìnrin ló ṣèjọba ní alórí obìnrin àṣejọba obìnrin mọ́ o Dúpẹ́ ló ṣèjọba ní alórí lọ́sùn àṣejọba obìnrin mọ́ ọtún òní Ẹdẹ àwọn ọmọ Ẹdẹ Adéléké olè ẹ bá ń kó rọ́bà fún mọ̀mọ́ ẹ bá ń kó rọ́bà fún ìyá ẹni kò gbé fún wẹ́dà. èmi gan gbé kínní yẹn rìn ni mo lè release bẹ́ẹ̀ ni mo ní ìbọn tó jẹ́ security fún mi ládùúgbò gan yín kọ̀kọ́ yìí rand yín kọ̀kọ́ yìí sẹ́pẹ̀tẹ́sì sí ni mo wà èyí ọmọ bọ̀ nísàlẹ̀ ìmọ̀ fún ọ̀tá dà sí ni ìmọ̀ fún ọ̀tá lù ni mi ìrànyàn ń sẹ́ mi ìrànyàn mo níbọn mo fi ṣe security ara mi yàtọ̀ fún ìbọn gan mọ́tàgbà mọ́lẹ̀ wà. tí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé sàmbí. ìbò tá a máa dì í ìbò ilé ẹ̀rí kọ́ọ̀dù mi ò kẹlẹ́ sọ́ọ́dún níbi. ìgbà tá a sọ a ní fìlà burúkú dáńdé fìlà yẹlò fìlà gẹ́ńdìsì fìlà ẹranko ẹranko ló pààyàn.
èló ló ti rí tí APC pa abẹ́yẹn ní kọ́ ní gbogbo àwọn ọ̀gá pa yìí so àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn pa ni o àwọn ìlú máa wò. wèrè wọn fi wo wèrè ẹ̀yin wọn sọ fẹ́mi wípé ní ẹ̀rọ Àríkẹ́ òkàwé ẹ̀rọ Àríkẹ́ tí òkàwé tó gbé màálù fún yín gbogbo ẹ̀yin ará àpẹẹlẹ Ọ̀ṣun ẹ̀rọ Àríkẹ́ tí òkàwé ẹ̀yin ò mọ̀ wẹ́wẹ́ dọ́gba màálù méjì ẹgbẹ́ èlùbọ́ kéyí ẹyẹ kò ní jẹ yín kéyí ẹyẹ kò ní jẹ yín yẹ́sì wẹ́rẹ́ wọ́n fi wo wèrè wẹ́rẹ́ wọ́n fi wo wèrè wèrè ni wọ́n fi wo wèrè kò ní dáa fún yín ẹ sọrí burúkú ni kó máa rọ wẹ́rẹ́ wọ́n fi wo wèrè ẹ̀yin olórí burúkú kò ní dáa fún yín láì ẹ̀yin lẹ́yìn ṣiṣẹ́ ibi tẹ́ mọ́ release wẹ́rẹ́ wọ́n fi wo wèrè kò ní dáa fún yín láì ẹ̀yin olórí burúkú tí a bá bílí ayé yín dáa táyé yín bá fẹ́ dojúrú tẹ́ yányán sẹ́ni bí tí mo bá ti wọ̀ ẹ bá dùn ọ́ mbẹ́ o ẹ bá dùn ọ́ mbẹ́ o mo fọ́ lọ́wọ́ bá mi búra kò ní jẹ́ yín ta ni ọmọ bẹ̀rù yín wèrè wà nílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò ní jẹ́ yín kèé yẹ ẹyẹ kò ní jẹ́ yín ẹlẹ́mi ò kàwé ibi ẹwà àwọn èyí lẹ́sí sẹ́ẹ̀rì àbí ẹni kò gbùlákà yóò fẹ́ jẹ yín wẹ̀ ẹni kò gbùlákà ayé kò fi ẹ̀jẹ̀ yín wẹ̀ tó bá ṣe pé ẹ̀yin lẹ́sí sẹ́ẹ̀bẹ̀ wọn ẹni gbogbo tẹ́ ẹ rí nípínlẹ̀ Ọ̀ṣun ẹni kọ́ di rúdurùdu mọ́ yín lọ́wọ́ tó bá ṣe pé ẹ̀yin lẹ́sí sẹ́ẹ̀bẹ̀ wọn ẹ wá sọ pé èmi ò kàwé ẹ̀tọ́ tó jẹ́ tọ́ tèmi mo tún wá tó fi ọmọ ọlọ́kadà mo tún fi di alága ẹ tún yọ ẹ̀yin olórí burúkú kò ní dáa fún yín gbogbo ẹnu ni mo fi sọ ànọ́ọ̀kì anybody kò ní dáa fún yín èmi gan lálẹ́ lórí pẹ̀tẹ́sì mi ìbọn máa rọ̀jò ni mo fi ṣe security fúnra mi bẹ́ẹ̀ ni kò ní jẹ́ yín láyé.